قد ختم. وقف عند ذاك القبر سلامي في على من سار ليلا إلى الهلا وكان له جبريل من جملة الخدم. سلامي على من شرف الله قدره وأيده بالمعجزات وبالحكم. سلامي على من شق جبريل صدره صغيرا ولم يشكو لذلك من ألم. سلامي على طه وياسين والضحى. سلامي على الممدوح في النون والقلم. سلامي على من قال للبدر في السماء على فانقسم نصفين يا بدر فانقسم. سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم أجرهم من النيران قال نعم نعم. سلامي على أصل الوجود محمد ومن كان نورا قبل آدم مصفرا لو سجدت كل الملائكة إذ رأوا على وجه نور النبي مكررا ولم يروا إبليس ملعون ربه لذلك لم يسجد له وتكبرا. gbogbo àwa al-umma anabi Muhammad. Naam. فليتك تحلو والحياة مريرة وليتك ترضى والأنام غضاب. àwa tá a gbà fún anabi tiwa Muhammad sallallahu alayhi wa sallam. وليت الذي بيني وبينك عامر وبيني وبين العالمين خراب. إذا صاح منك الود فالكل هين وكل الذي فوق التراب تراب. a dúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. àwẹ̀ náà di mélòó lé ní báyìí nínú mẹ́ta akódà kan ọ̀nà sì jìn. إذا نلت منك الود فالكل هين. nínú 30 téèyàn bá nílé ìwé tán bá ló gba 10. ó gba 10 nínú ọgbọ̀n. tí gbìyànjú. èyí tí gbìyànjú. وكل الذي فوق التراب تراب وكل الذي فوق التراب تراب. a dúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. dúpẹ́. alhamdulillah. شهدنا بأن الله زكى
محمدا وسماه مختارا وسماه سيدا. ọlọ́run ọba wo la dúpẹ́ fún Allah. ọba tó jowú ká dẹ lómi papọ̀ mọ́ ntí ò fẹ́ pàápàá tó bí nínú jù ní ká dẹ lómi papọ̀ mọ́. Kádẹ lómi papọ̀. شهدنا بأن الله زكى محمدا وسماه مختارا وسماه سيدا وسماه مختارا وسماه سيدا. àwa yin anabi wa Muhammad Sallallahu alayhi wa sallam. bá ti yòǹbó ẹ̀mọ́ náà nì. Sallallahu alayhi شهدنا wa sallam. بأن الله زكى محمدا وسماه مختارا وسماه سيدا. ọlọ́run ló sọ anabi ló kọ Sallallahu alayhi wa sallam. samahu mukhtara. وسماه مختارا وسماه سيدا. kódà lábísí ò wá وسماه afa Mustapha ẹ wá gbà á. مختارا وسماه سيدا. fúnra ara ọlọ́run fúnra ara ọlọ́run ń ló sọ anabi ní aṣíwájú òun ló sọ ànábì ní aṣíwájú. ẹ̀sìn yòǹbó anabi. شهدنا بأن الله زكى محمدا وسماه مختارا وسماه سيدا. àlékún kí àti ìgẹ̀ kọ́lọ̀ ń bá a ṣe fún anabi wa Muhammad. وسماه مختارا وسماه سيدا. ibà yòǹbó ẹ̀. sallallahu alayhi wa sallam. مختارا وسماه سيدا. àwọn àáfàá wa bàbá wa aláàjì àgbà rahimahullahu ta'ala. bẹ́ẹ̀ ti wí mọ náà ní rahimahullahu ta'ala. ọlọ́run bá a kẹ́ wọn síwájú sí i. àmín. على كعبة الخيرات من كل وجهة سلام هو شيخ الكمال المجدد. سلام هو Abdulkadir dà. شيخ الكمال المجدد. àmín ya Allah. ọlọ́run bá a kẹ́ àbá aláàjì àgbà sí i. على كعبة الخيرات في كل وجهة سلام هو شيخ الكمال المجدد. rahimahullahu ta'ala. سلام هو شيخ الكمال المجدد. rárá Àmín jòkó ni ya mo sọ Allah. jòkó fi. rahimahullahu ta'ala. على mo ti wí lẹ́ẹ̀méje jòkó ń fẹ́ kára ó ní ọ́ tó bá kúnlẹ̀ ara ó ní ọ́ àbí. سلام هو الشيخ الكمال المجدد. bàbá tí jalè ń rahimahullahu bá sí ta'ala. tí n bá ti sọ nǹkan fún ọmọ kí is an order jòkó kára ó mọ̀ ní ọ́ ọ̀fẹ́ lè sọ pé mo ní kà nísìnyí bárabá ni bàbá sì dá mi kúnlẹ̀ wá jòkó iṣẹ́ wákàtí kan àbọ̀ tó kùn rẹ̀ ó máa gbọ̀n n fẹ́ kára ó ní ọ́ jòkó. على كعبة الخيرات في كل وجهة gbàtẹ́nu mi ò rán sábàárà mi ò rán. سلام هو الشيخ الكمال المجدد. آمين. سلام هو
شيخ الكمال المجدد. àwọn àfáà tí wọ́n kó wa lé lọ́wọ́ tálàjí àgbà tún ní ẹ̀yin ni ẹ máa rè wọ́n. Allah, Allah. àwọn tí ò sí láyé mọ́ Ọlọ́run bá kẹ́ wọn. سلام على أهل العلوم فإنهم مصابيح علم بل نجوم سمائه. àwọn òbí tí wọ́n kó wa fún Ọlọ́run bá kẹ́ wọn. بهم يهتدي من يقتدي بعلومهم ويرقى بهم ذو داء علة دائه. àwọn jàmáà tá a jọ ń pín sí wáàsí Naam. Ọlọ́run má jẹ́ ó kẹrìnkan tí ò ní soríire. Àmín ya Allah. بهم يهتدي من يقتدي بعلومهم bẹ́ẹ̀ni. ويرقى بهم ذو داء علة دائه. bàbá wa kábíyèsí ọlọ́fà Kábíyèsí o. Ọlọ́run jẹ́ bàbá ó máa bẹ dáadáa. سلام amínà yín kiri. على آمين يا الله. العلوم فإنهم مصابيح علم بل نجوم سمائه. kí ló gbòde kan lónìí. at-tasawuf Allah. sufi Sufi ṣíṣe. sufi. Allah. سلام على أهل العلوم فإنهم مصابيح علم بل نجوم سمائه. inna tasawufa at-tasawuf huwa ibaratun an tajarrudil qalbi lillahi ta'ala. Allah. ẹ̀yin ìyá mi kí ni ń pè ní sufi. Wọ́n ní kí ni jẹ́ Sufi? gbogbo obìnrin lónìí kánrin wọn ká tẹ̀sùbá àwéwọ́ wọn káwé sẹ̀. Wọ́n kó sọ́rùn. bẹ́ẹ̀ náà ọmọ kéékèèké wọ́n kàn ń fẹnu pé sufi bó lọ wí. بهم يهتدي من يقتدي بعلومهم kí ni ń jẹ́ bẹ́ẹ̀. Kí ni jẹ́ bẹ́ẹ̀? ويرقى بهم ذو داء علة دائه. òun náà ní kéèyàn ó kílíà ọkàn rẹ̀ kọ́kàn rẹ̀ ó mọ́ kan gá lillahi ta'ala. Òun náà ní kíyàn kó ṣàfọ̀mọ́ ọkàn rẹ̀ fún Ọlọ́run ọba àlékè ọlá. kó má sí nǹkan mi lọ́kàn rẹ̀ illa Allah. Kó má sí nǹkan kan lọ́kàn rẹ̀ máa fọ Ọlọ́run. سلام على أهل العلوم فإنهم bóni sufi ti gbẹ́bọ. Allah. dáhùn ni. Naam. gbogbo tẹ́ ẹ dàpọ̀ mọ́lọ́hún yìí pò ní òjì ẹ máa dún èwo ló tó Allah. Allah. yakuluna bi alsinatihim ma laysa fi qulubihim. náà. مصابيح Wọ́n máa fẹnu wọn wí tí ò sí lọ́kàn wọn. Ọ̀tọ̀ ni tí ń bẹ lọ́kàn, ọ̀tọ̀ ni tí wọ́n wí jáde lórí ahọ́n. wastihqaru ma siwallah. Allah. àti ká yẹpẹrẹ gbogbo ohun tó bá ti yàtọ̀ sọ́lọ́hun. Ká fojú kéré gbogbo ohun tó bá ti yàtọ̀ sọ́lọ́run. ká má gbà pé nǹkan gangan ó wà lè ṣe nǹkan tọ́lọ́hun ò ṣe fún ọ. kọrin lónìí ọ̀nà tí wọ́n yà lọ kì í ṣe ọ̀nà Allahumma. Kì í sọ̀nà Allahu mọ́. مصابيح علم بل نجوم سمائه
مصابيح علم بل نجوم سمائه. ẹ tẹ̀lé mi. Naam. wàhásìlùhù yàrìjíò ìlà àmàlìlì kọ́lbì wàlìjàwárẹ̀. Allah. kọ́mọ rò pé nlé kankan láì lògò ló jẹ́ ń bọ́lé ọlọ́. مصابيح علم بل نجوم سمائه. مصابيح علم بل نجوم سمائه. gbogbo ẹ tó bá ti wá kó sínú agbọ́n mi tá a wí. gbogbo ẹni tó bá ti kó sínú agbọ́nrin súfì. ẹ gbọ́. àti ọkàn rẹ̀ àti oríkèéríkèé rẹ̀ ni ó máa fi ṣiṣẹ́ fún ọlọ́run. àtọkàn àti gbogbo oríkèéríkèé ara rẹ̀ yóò máa fi ṣiṣẹ́ fún ọlọ́run ni. àwẹ̀ ń gbòyìn. Allahu ẹ akbar. sọ sókè kí n gbọ́. Allah. ẹ sọ ní tẹ ẹ sọ sókè. gbogbo oríkèéríkèé ara rẹ̀ àti ọkàn rẹ̀ yóò máa fi ṣiṣẹ́ iṣẹ́ fún ọlọ́run ni. èèyàn fẹ́ bá mi ṣe lóhùn lápọn òun kọ́. Hayyakumullah. بهم يهتدي من يقتدي بعلومهم. ìgbà mo kì í fún yín nísìn kò mọ̀ pé yẹ kó wọn ó jòkó. يرقى بهم ذو داء علة دائه. bí wọ́n ṣe tírèènì mi nù ọmọ kan ò ní bòde lábẹ́ mi kó wá ná gèrè kó wá dédé kó wọn máa ní ọsẹ wá tutù báyìí kò jọ mí nù mo sì wá jí mi báyìí. èmi tí mo hó yáyà Allah. Akramakumullah. n wá ń pé jòkó n wá ń ṣe bí ẹranko ọlọ́gẹ̀dẹ̀ jẹ́kẹ̀ nígbà mo wá fún láàrin ẹ̀yìn Hayyakumullah. kí á ló fìdí lélẹ̀. إن إرفان ذي الجلال العظام. ọ sì jẹ̀bi èmi fẹ́ kára ó ní èèyàn ni tí n bá fi ọ́ lẹ̀ sórí ìkúnlẹ̀ ọ́ regret rẹ̀ ẹ̀jẹ̀ ó sálọ lókun rẹ̀ ni ó tún á jẹ́ ní rọ́bà yóò kọlà sí ọ lókun. وبهاء n tó ní mi láàjù ní kí n fara nìyẹn. وبهجة وسرور. ẹni bá yóò bá ànábì òní ṣòfò. sallallahu alayhi wa sallam. إرفان ذي الجلال لعز وبهاء وبهجة وسرور. ibi tí mo ń lọ lálẹ́ yìí àwọn gọ̀ǹbẹ̀ ló lè yé jù àwọn ń Sufi àwọn onísúfì. gọ̀ǹbẹ̀ nàró kí wọ́n rí. èmi ni kọ̀dìríyà èmi ni tìjàníyà sùnùsíyà ṣàlẹ̀sàzìlíyà. àwọn tí wọ́n- Naqshbandiya. Allahu akbar. Hayyakumullah. Samsiya Sharifiyya. Inshallah. àwọn tó lè gbọ́ ayé nìyẹn. Muslihiyya. Allah. Allahu akbar. Hayyakumullah. Waziriyya. Allahu akbar. toro náà láwọn tiẹ̀. Mustafiyya. Hayyakumullah. إن إرفان ذي الجلال لعز وبهاء وبهجة وسرور. Alfana'u gọ̀ǹbẹ̀ táyé máa pa ìwò ní kí ni ń jẹ bẹ́ẹ̀. Kí ni jẹ́ pé yẹn tán fún Ọlọ́run? وعلى العارفين منه بهاء bó lọ wí. وعليهم من المحبة نور. gbàtẹ́ yorùbá anábì ló jẹ́ máa dákẹ́ díẹ̀ díẹ̀. فهنيئا لعارف بك ربي فهو والله دهر مسرور فهو والله
دهره مسرور mufti mi ò rànwọ́ mo ní ọ̀ràn yàn ni. وعلى العارفين منه بهاء jama وعليهم ó ní uwal fana'u an iradati ma siwallah. Allahu akbar. ó ní kéèyàn ó tán yányán níbi ká máa wá nǹkan tí ì sọ lọ́n. Allah. kọ́ sákò níbi nǹkan tí ì sọ lọ́n. Kò sá kò ẹ jẹ́ àmà tí tó èsì láì tọ́lọ́run. àwọn ẹni fànà kánrin fi ọtí lọ sẹ́ wọ́n sì náà fànà o. Allah. Wọ́n fa náà sáwọn ọmọ ọlọ́mọ lára. àkíní jẹ́ báwọn fànà wù kan náà tọ́nù. Ayakumullah. bó o lọ wí. وعلى العارفين منه بهاء níbi ká máa gbèrò tí ì sọ lọ́n ká tán sínú ọlọ́run ká kú ò níbẹ̀. Allah. وعليهم ìmọ̀ wá tí ì sọ lọ́n ká. من المحبة نور ẹ bá ń wí ni. وعليهم من المحبة نور بحيث لا يحب ولا يعبد إلا الله. الله Allahu akbar. láàyè tó ṣe pé bó o lọ wí. فهنيئا لعارف بك ربي ẹ̀yin tẹ́ ẹ wá gbádá. فهو والله داره مسرور فهو والله دهره مسرور إن إرفانا náà ni pé ká jìnnà sí gbogbo ohun tí ẹ bá ṣe ọlọ́run ká máa ṣe tọlọ́run ọba إن ọ̀kan ṣoṣo. إرفانا Ìtàn ń pè ní Sufi nìyẹn. ذي الجلال العز وبهاء وبهجة وسرور بحيث لا يحب ولا يعبد إلا الله. O ní fẹ́ nǹkan kan o sì ní máa jọ́sìn fún nǹkan kan àyàfún ọlọ́run ọba. àfa lè kéwú. Ayakumullah ta'ala. o ò nífẹ̀ẹ́ nǹkan kan mọ́. o sì ní jọ́sìn fún nǹkan kan mọ́. àfọlọ́. Àfọlọ́run nìkan ṣoṣo. àbí ẹni tó bá lóun fà náà wù kò ní fẹ́ nǹkan kan. mo fẹ́ kẹ́ ọ̀rọ̀ alẹ́ wà very sensitive. akramakumullahu al-karim. Wọ́n fẹ́ ká tẹ́tí gbọ́ dáadáa. kò sì ní jọ́sìn fún nǹkan kan Allah. àfi Allah. ẹ bá mi pè é. الله bólẹ̀ tí wàá fẹ́ kẹ́ mọ́ ẹgbẹ́ bọ̀. nígbà tí ẹ mọ̀ pọ́lọ́ ń bẹ ẹsẹ̀ dìbò fún ẹbọ gbígbé. ṣé ẹ̀kọ́ tá a fi po yí sóun ló tó ọlọ́run. Allah. n tí ń wí lálẹ́ ẹ̀gbọ́ yé. àwa fẹ́ bá kínní lọ́dọ̀ àwọn tí wọ́n pera wọn lé ń Sufi láti bá kéèyàn lọ́ mọ́ ṣèwé odò. Allah. ẹ gbọ́. Àgbọ́yé. ẹ máa wá kọ̀rọ̀ tí a náà ká bẹ́ẹ̀ bá bárú ẹ̀ ẹ challenge mi. síbítà mo ti sọ bí ti ń bá lọ rí tó kò yá oríta ni ó ti lọ wẹ̀ tẹ́tọ̀ òun ò bá sọ ń filẹ̀ fọlọ́ Akramakumullah. kó sì mẹ́rin ẹ̀ wá. وعلى العارفين منه بهاء ìgbà tó fẹ́ tẹ̀mí díẹ̀ ọmọ mi wá ń ṣàdúrà mo ní ẹ wá ẹ gbọ́dọ̀ pa nǹkan nítorí mi gbogbo àdúrà tẹ́ ẹ bá ṣe má pa nǹkan tó rọ́lọ́hún ò pa mí ẹ gbọ́dọ̀ tẹ̀jẹ̀ sílẹ̀ Ẹ gbọ́dọ̀ tàjẹ̀ sílẹ̀. ẹ ti gbà pé ẹran ló lè jẹ́ ń gbádùn nù. Allah. وعليهم من المحبة نور wala kama la yatawakkalu illa alayhi azza wa jal. Allahu akbar. bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ fara ti nǹkan míì lẹ́yìn Ọlọ́run
وعليهم من المحبة نور. فكمال العبد أن لا يريد ولا يحب ولا يرضى إلا ما أراد الله تعالى ورضيه وأحبه. Allahu akbar. ọ̀rọ̀ alẹ́ ilé mọ́ yẹ́yìn tẹ́ pọ̀ ṣùgbọ́n wọn bá débi tó ti yẹ́yìn. فهنيئا لعارفين بك ربي فهو والله دهره مسرور. jama ẹ sì dá mi ló mọ́ ẹrú tó pé jù lọ́dọ̀ Ọlọ́run àbí ntẹ́rù fi lè pé òun náà ni pé kò gbọdọ̀ fẹ́ kò sì gbọdọ̀ fẹ́ràn kò sì gbọdọ̀ yọnu àfi ntọ́lọ́run bá fẹ́ ntọ́lọ́run bá yọnu sí ni kò máa yọnu sí. ntọ́lọ́run bá fẹ́ ni kó máa fẹ́. àwọn ará àwọn àfáà lẹ́nu àwọn àgbẹ̀ sí social media wọ́n wà ní báyìí là ń ṣe ń jóògùn. ọ̀sẹ̀ tí mo ṣe parí ọ̀sẹ̀ túdè n tí mo sì fi pèsè rẹ̀ ní igun ààyè òṣòlẹ̀ tó jẹ́rè. Allah. wọ́n ń gbé sórí atẹ́gùn múra jẹ́ ń gbé ọ níbẹ̀ jẹ́ àjọ rìn orí ẹkùn àti irú kìnìún. ẹ dákun a sì lè fi tọ́lọ̀ ń dá ká púpọ̀ ká máa fi kọ̀ǹpì Ọlọ́run tó dá nǹkan. Allah. wọn ò tẹ̀lé mi lálẹ́ náà. إن إرفان بالجلال لعز Imam da. وبهاء وبهجة وسرور àgbùdọ̀ máa fi tọ́lọ̀ ń dá ká máa fi wé Ọlọ́run ọba وبهجة ṣoṣo. وسرور. kò jọra wọn. mo travel tó pọ̀ lẹ́nìí òru wa ń dà mí láàmú nsúlẹ̀ kí n tún kọ́ abẹ́bẹ̀ jáde kọ́ mọ́ ni àá ibi ó tiẹ̀ bá dé wọ́n sàwọn látàlẹ́ ilẹ̀ máa gbé fáànù mi tẹ̀lé mi. وبهاء torí mi àtòru àìsàn rẹ̀ وبهجة láti ọdún tó ti pẹ́ ni. وسرور Nah. وبهاء وبهجة وسرور. ntọ́lọ̀ ń bá yọ́nú sí ni a máa yọ́nú sí ntọ́lọ̀ ń bá fẹ́ ni a máa bọ́lọ̀ ń fẹ́ náà wòlíì Ọlọ́run. وعلى العارفين أيضا بهاء. ọ̀rọ̀ yìí lálẹ́ yìí ní dùn mẹ́yìn tẹ́ ẹ pọ̀ tó dẹ̀ ti dìré ẹ wá ìwákùwá ọ̀sẹ̀ tẹ́ ẹ fi ń wẹ̀ ẹ̀jẹ̀ èèyàn náà ipò ẹ̀gún ọ̀sẹ̀ tán ẹ gbé sínú agbárí èèyàn. Allah. ẹ̀bù tí a ní ẹ máa lò orí àtẹ́lẹwọ́ èèyàn lẹ́ ti ń pò ẹ gé ọwọ́ èèyàn Allah. ẹ kàn àgbákò. وعليهم. ta ló ní iṣẹ́ pé èpè ní ìpè tó tóbi. kéèyàn ó gbé ọṣẹ sínú orí èèyàn ó sì mú tẹ̀sùbá lọ́wọ́ la ilaha illallah. Illallah. orí èèyàn orí èèyàn. àwọn atúnú tí ó bá wẹ̀ ẹ́ àgékù èèyàn orí ẹni yóò dúró sí Allah. kí wàá lẹ jésù fífún.
وعليهم gbogbo ẹ̀yin ọ̀dọ́ náà sì ń jọyìn wọn ẹ̀rín tó ṣẹlẹ̀ ńlẹ̀ ẹni tí ń pẹ̀lẹ́ ń súnfì ṣùgbọ́n náà ní a lọ mú ọmọbìnrin tí a lọ pa sínú ilé àkọ́kù La ilaha illallah. àwọn kan wá ń sàṣẹ wọn láàdá sí ọlọ́run má jẹ́ ń dá sórí ibú ẹ bá mi Amina. sàmì ni Amina. ọmọ ọlọ́mọ tani ẹ lè pàṣẹ tínú rẹ ó dùn. Sí. وعلى العارفين أيضا بهاء وعليهم من المحبة نور وعليهم من المحبة نور. ẹ̀yin ìyá tẹ bí mi wọn ò tún wá ní bẹ̀rù nǹkan àfọlọ́hún kò ní sí bẹ̀rù nǹkan àlẹ́ mi wọn máa fọlọ́hún Allah. ìkànnì àwọn Sufi aṣọ ní ń tà Rahimahullah. mo fẹ́ kẹ́ gbọ́ mi yé lónìí aṣọ ní ń ṣe kí ni Sonita. من السابقين الأولين السالكين àwọn ń tẹ̀sùbà bọ́lájẹ́ wàá báyé dé yìí gan. تبا لطالب دنيا lajà ثناء إليها سبابا. kéèyàn máa fi èèyàn fọ́kọ mu. bọ́lá báyé dé تبا لطالب دنيا torí pa fẹ́ jí èèyàn kéèyàn lọ máa fa abẹ́ obìnrin. Allah. ثناء إليها سبابا. torí pa fẹ́ dé èèyàn kéèyàn lọ máa bókú lò pọ̀. Ìyẹn máa lọ bókun sùn níbòjì. ما يستفيق غراما. kéèyàn ní yàrá tẹ́nìkan ò lè wọ̀. Ìyẹn ní yàrá ìwọ̀. بها وفرط صبابا. onítọ̀hún kì í ní pamílẹ́kún. ولو درى لك فاو. tẹ́bẹ́ تبا لطالب دنيا فنا إليها صبابا. aṣọ ní ń tà jẹ̀mọ́ mi Aṣọ ní ń tà. níta. ó wá tẹ̀lé ọ̀rọ̀ ànábì Sallallahu alayhi wa sallam. ànábì tó ní mọ́ngà ṣáná falẹ̀ sàmì náà Sallallahu ẹni bá alayhi lè wa sallam. ṣàbòsí fún wa kò sínú wa ó wá bọ́lọ̀ ń dá mọ́jẹ̀mú pé pẹ̀lú tẹ̀sùbá tó ń fa ẹ̀ ò ní ṣàbòsí fún yàn. Ṣàwòsí fún yàn. تبا لطالب دنيا bàbá kele wúrà فنا إليها صبابا. bàbá ìyá mi dánù kí bàbá ìyá mi dá ìyá mi dá. ما يستفيق غراما. ẹ̀yẹ́ ń dé wá kí ẹ bàbá ìyá yín. بها وفرط صبابا. ولو دري لك فاو مما يروم صبابا. ولو دري لك فاو مما يروم صبابا. ìyá wọn ẹ̀ ń ṣe ìyá màmá yín bàbá wọn nù. تبا لطالب دنيا obìnrin tó kọ́ nǹkan sójú bọ́ọ̀lù lọ́fà ìyá tí ni. ثناء إليها صبابا. lóbìn tó gba kéwú fún lóbìn nígbà tí màmá yín kéwú lọ́dọ̀ oníkun kéwú ké gbọ́ lónìí kẹlẹ́bà serious. ما يستفيق غراما. ìyá yín wá jáde lé kéwú tán àfàwọn máa bá ń kọ̀wé yẹn kéwú wọn Allahu Akbar. بها وفرط صبابا. ولو دري لك فاو ẹlẹ́mọ̀ mo kọ̀ ìyá yín ní mọ́tò láì ní jẹ́
مما يروم صبابا wí dáadáa. ولو درى لكفاه مما يروم صبابا. kò wá ní sílẹ̀ yìí yá wa wòlíì tí ń ta sọ ó wá sọ fún àwọn ọmọ tó fi sí sọ mo sọ fáwọn ó ọmọ ní rẹ̀, gbogbo ń tẹ́ ẹ bá tà láyé gbogbo ń tẹ́ bá tà láyé ẹ̀fà léèbù rẹ̀ ẹni tí ó rà á ẹ̀fà lébù rẹ̀ ẹni tí ó rà á. oyin ti jó lọlẹ̀ jù mo sì ayakumullah fẹ́ kí n máa jíde ọ̀rọ̀ wá sí mọ́ èmi mo fi jẹ̀lẹ̀ mọ́ mú lé wa sẹ́rífù máa wí ní tiẹ̀. ayakumullah. تبا lágbájá kẹ́pa ìwo لطالب دنيا ẹ lọ jòkó láàyè ثناء إلي سبابا. sẹ́rífù dín yánú rẹ̀ olúwa mi. ثناء إلي سبابا. táyé ìwọ lè fìdílé bì ما يستفيق غراما bí èmi ní ọlẹ́ súnmọ́ mi بها وفرط صبابا. ètò jòkó ètò mo fi ló jòkó ń bí òní máa wọ yàrá mi tí n bá fọwọ́ sọ̀rọ̀ ó yẹ kó gbọ́ ló jẹ́ ń sí lábà ó gbá bàrà ṣéwù. jòkó 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 bó lọ wí. ولو دري لكفاه òní tẹ́bẹ̀ẹ́dì fún mi ọlọ́run oníjọ́ gbàgbọ́ ni. àmín. مما Ẹsẹ̀ àmì fún. يروم صبابا. jọ̀mọ́ naam. àfáà ń wá sọ ó sọ. mufti ó ní gbogbo ń tẹ́ ẹ bá tà nínú sọ mi nínú aṣọ ẹ sọ àléébù rẹ̀ fẹ́ni tí ó rà á Allah. dákun tó bá ń bá yàn rìn sàléébù rẹ̀ fún sàlébù rẹ fún. sọ pàṣẹ rẹ̀ sọ́n tó ti lọ fún. dákun ọmọge tó wà ń bí bẹ́ẹ̀ni. tẹ́yìn bá fẹ́ fẹ́ sọ́ọ̀fẹ́ mi lóòótọ́ ọ lè gbọ́ o ládùúgbò yìí mo fẹ́ lágbájá rí mo fẹ́ lágbájá rí. mo fẹ́ lágbájá rí mo ti bímọ rí. kódà èwo lọ wá sọ olúwa àbí kò wọlé orí kò rẹ̀ wọlé rárá. n tó sọ èèyàn gbọ́dọ̀ rìpíìtì ẹ̀ bẹ́ẹ̀ni. ẹnurú wo gbọ́dọ̀ sọ irú èèyàn Bẹ́ẹ̀ni. àfẹnurú rẹ̀ náà bó o lóore. تبا لطالب دنيا bàbá wí ثناء إلي صبابا. sẹ̀rí àsọ fún abẹ́ kódà tó bá fẹ́ tún mọ́tò tà jíyà rẹ̀ ń kún o kọ́ tó rà á. táyà rẹ̀ sì ń fì ń ló jẹ́ ìdínwó rẹ̀ mo fẹ́ tà ní 2 million torí pé ó ní problem tó o bá tà tó ní problem pẹ̀lú owó tó wọ́n tó o bá gbóhùn ọ̀ ní fi ṣe tó dà. la ilaha illallah. tó o bá mọ́mọ́ lọ́ọ̀dọ̀ ọ̀gá láti kọ́ṣẹ́ ó lágídí díẹ̀ sọ fún. a sì máa fẹ́ wọ́ n tó bá dẹ́ ẹ mọ́ kò sí ẹ mọ kò tòsí sí tòsí n o. tó jẹ́ amúhánù kẹ́lẹ́ bàbá yí padà ẹ̀yin wa mọ́mọ́ wa lè ké ẹ̀ sọ pé ń jalè ọmọ ṣe búráìsì kó ṣe kó wa lọ́mọ jẹ́ lórí lórí sílì sílì. ó fòrú sí. ọmọ kí eléyìí jẹ ráìsì rẹ́ńjọ ni ó wá tilẹ̀kùn mọ́ màá fún ẹ ní upper court òní ni wàá ráyé mọ lẹ́nu. òní lọ ìyá rẹ̀ dà wá sọ ọ̀fẹ́ ṣòfò rẹ̀ lọ́ra kó ráìsì kan dípò. jẹ̀mọ́ sọ pásítì rẹ. sọ kò wá sí nlé yahudi kan ara sọ yahudi àwọn ọmọ sẹ́wá ní ṣebí kì í ṣe mùsùlùmí ṣebí kì í ṣe mùsùlùmí. kẹ́lẹ́ gbọ́ lónìí ẹ̀yin ní àkídà wèrè àwọn ata aṣọ ńlọ́wọ́n wọn ò wá sọ àléébù rẹ̀ Allahu akbar. ló bá dé ó dé. ọlọ́run wá ṣe é níjọ́ tí wọ́n ta aṣọ gangan Naam. ló dé Allahu akbar. aṣọ báyìí wọn láti ta a ti ta. kódà ta tó wọn yahudi kan lọ́ra agba ní ojú afa lórí a rí ìta púpọ̀. afọdàkùn agbowole kódà kò ná oníṣègùn mo ní kẹ́ sọ àléébù aṣọ ìkẹ́ tó ta Allahu akbar. ẹ̀yin tẹ́ ń ta ẹ̀wà tí ò dáa fún wa nínú àwẹ̀ ẹ dáràn ẹ ti dáràn. ẹ̀wà tó ti ju Tó ju. ẹ wá fi tuntun lé lórí kálukú wa jẹ
ọwọ́ jẹ mọ́ẹ́mọ́ yẹn ń yàgbẹ́ ní sínú. náà ń ya ìgbẹ́. mílíkì tó ti expire ẹ wá sí gbogbo lébẹ́lì ara rẹ ẹ wá ń tà á ẹ̀ ń tún tà. kálukú fi mú kọ́ tán wọn lálàáfíà mọ́ ráìsì tó ti ju ẹ tún fọ̀ ẹ sàlọ́run ẹ rí báàgì ẹ ẹ rojọ́ ẹ bàbá ńlá ẹjọ́ níwájú ọlọ́run. ẹ dáràn. tabban li talibi dunya ẹni bá yóò máa níbi oníṣòfò. sana ilayya sibaba. ó lẹ̀ sí kó bá mi. ẹ sì kó bá mi. ní bá ń wá ẹni tó ra nǹkan wá ń wá lọ. ń wa káàkiri. ọjọ́ mẹ́ta ló tó bá. Allahu Akbar. ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta ló tó bá. ló fi rìn kó tó bá. kó tó kàn. ó wá bá. Naam. ó ní ẹ̀yin lè ra sọ́ọ̀rì báyìí ó lè fi mo ra. èmi ni. èló lè ra ó ní iye báyìí ó ní ẹ gbowó ẹ yín. gbowó yín. ẹ bá ń gbá sọ tó rà sọ ti lálẹ́bù ẹ lè wọ fúnṣù kan tí ó fi ya tí nǹkan fi ṣe. ó ti pẹ́ lórí igbá ó ti pẹ́ lórí igbá. kò yẹ kí wọ́n tà wọ́n fún yín ọmọ mi ń jàǹbá àmọ́ náà Allahu Akbar. Yahudi wá wojú ẹ̀ ó lọ sí wá wá mi kàn ó ṣe wá mi kàn. ẹni tí ì ṣe mùsùlùmí nù Mm. ó ní nǹkan méjì ló jẹ́ ń wọ nǹkan méjì Islam ni. ẹ̀sìn mi ò fara má bò sí kò fara mọ́. ẹ̀ẹ̀kejì anábì ni máa ń ga ṣáná falẹ̀ ìsàmì náà minna. ẹni báyìí lè ṣàbòsí wa kò sínú ìjọ wa mùsùlùmí ẹ̀ mọ̀ sí lọ́mọ lẹ́yìn anábì Allahu Akbar sallallahu alayhi wa sallam. Yahudi ní ṣe lọ fi wá wá mi ká lọ fi wá wá mi kàn. sọ àlébù ilẹ̀ tá a fẹ́ tà fún ilẹ̀ omi ni o ilẹ̀ omi ni o. ló já dínwó rẹ̀ torí inú òjò. torí inú òjò tó jò gbé ọ̀rọ̀ tọmọtọmọ ilẹ̀ omi ni ilẹ̀ omi ni. ẹgbẹ́ ìjìnjẹ́ bá kọ bójú bá dé kó mọ̀ wọlé yín bẹ́ẹ̀ ni. o gbọ́dọ̀ sọ àlébù nǹkan ìwọ gan sọ àlébù rẹ fọ́ọ̀rẹ́ rẹ tó ń bá rìn màmá bínú o mọ bínú o. sọ lè manage mi Mm. tó ń jẹ bá sì pè mú ìrẹ́pọ̀ màmá jẹran o wọ́n mú ju ọ lọ o bẹ́ẹ̀ ni. mo yánu mo yánu o. nǹkan sì jomi ike lẹ́nu ijomi lẹ́nu ń tèmi fàù o. fàù 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 mo ti jẹ ń tán o. ẹlẹ́nu kúlà tabban li talibi dunya yóò tún wá sáré lu ẹni. sana ilayya sibaba. ìyàwó mi àkọ́kọ́ tí n bá fẹ́ olúwa mi. ló bá yá ló bá yọwọ́ mi ní kí ló dé n mọ̀ pé mo ṣẹ̀ ẹ ní kí lẹ́sẹ̀ mi naam. ó ní mo ra sọ̀rùn rówó kó sẹ́sì la ilaha illallah. ló bá yọwọ́ ìgbà tí wọ́n á fẹ́ yẹn àwọn àti àjáde àwọn ìyá wa. mo yà ti sàlébù mo ní wà o mo ti fẹ́ nìkan rí o tó ní rówó kó sẹ́sà sọ tọ́ lè fẹ́ ni tí ò rówó kó sẹ́sà la sọ ilaha illallah. ọmọ àfáàsì lèmi ò lówó lọ́wọ́ Allahu Akbar. Allahu Akbar. tí wọn bá ti bá rí sọ́ọ́ lè mánéjì ẹ̀ tó ti gba ti ya yín nù ẹ̀ mọ̀ ó ní ń fi ọ pẹ̀lú pírọ́lẹ́mù ẹ̀ ọlọ́jà rí wọn pẹ́. àmì mo ètè jẹ́wọ́ kí ló dé tá mọ́bì lọ́lé fúláàtì wọ́n tó ń sun yàrá kan mú un lọ́la parí ẹ̀. mo ẹ bẹ́ẹ̀ ni. mo lọ bẹ̀. ọwá ń fòrò lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ ọlọ́kọ̀ mi ì fẹ́ kí dáàdì mi ó rí mi mi ò ni fẹ́ jẹ́ ká rí mi lọ́ọ̀kan. ọkọ̀ ọlọ́kọ̀ jẹ́ wọ́n ń bà lẹ́wù bàbá rẹ̀ àgbẹ̀ ló bí mi àgbẹ̀ tí ń Àgbẹ̀. fọkọ́ hàn dí ìyá mi sì ń tẹ wúro ẹ̀rẹ̀ fọ́ oko ọmọ ẹlẹ́fọ́ ni mi kò ní kọ́ mọ́ di bílíọ̀nù àlétí ẹ̀ Allahu Akbar. kí ló sẹ̀yìn obìnrin tẹ̀lé ràn ya yín lẹ́rù ìyá rẹ̀ wá ń bọ̀ lọ́kàn oníṣẹ́ màmá tó ń bọ̀ yẹn olóńgbà mọ́ mi fọ́ sọ ìyá yẹn ni. ọ̀rí tó wọ́sọ dàbá ẹrú màmá mi ni ìyá rẹ̀ lọ pè lẹ́rú ọmọ rẹ̀ ó pè ọ́ lẹ́rú ọmọ rẹ ó sọ ọ́ dẹrú. kí ni pọ́lẹ́rìn kí sọ̀rọ̀ ẹ̀rín fa. ọwọ́ gbé ìyá rẹ̀ pamọ́ àṣà pé ìyá rẹ̀ ń ṣàgbàfọ̀ alágbàfọ̀ lè bí gọ́fúnà bẹ́ẹ̀ ni. kí ló kan lọ́hùn. ọ̀sàlébù rẹ̀ ọ sọ àlébù rẹ. wá o sọ́ọ̀fẹ́ mi ní tọ́lẹ̀tì ilé wa o a máa ń jù ní. ilé kejìlá máa ń lọ ọlọ́run lè wọ ọlá àti ẹ kó ní kẹ́ lówó kẹ́ kọ́ tọ́lẹ̀tì gidi bẹ́ẹ̀ ni. ó sọ àlébù rẹ̀ ó sọ. ló wá ní Yahudi wa ni sẹ́rù rẹ̀ kù láyé Allahu Akbar. múra sọ 50,000
lọ wá ọwá mi lọ kan wá mi kàn sí. ó sì bùn ní 2 million Allahu Akbar. olówó pọ̀ lákò mi gbà Gbà. ó lẹ́yìn wá kéré ashhadu an la ilaha Ilaha illallah. bó ṣe di mùsùlùmí nìyẹn. Allahu Akbar. تبع لطالب الدنيا ẹ̀yin wòlíì èké ni ń bá sọ̀rọ̀ Ẹ̀yin lálẹ́ wòlíì èké. kí lẹ gbé dání. Kí lẹ gbé dání? èyàn wá bá yín olóòrò oorun sùn lọ́dọ̀ àáfàá ló wá kọ pé lọ ju odidi àgùntàn sórí ìta ìmánì tó gbé wa ó ti bàjẹ́ Ó ti bàjẹ́. ó yẹ kó ní tẹ́wọ́ Tẹ́- Allahu la ilaha illa Illahu huwal wala hayyul qayyum. yuqayyum. fìrájú máa lọ ọ̀sùn Ó ti wàláhì tán. yóò sùn. Yóò sùn. Ọlọ́run ló fi pàdé ẹ̀hún. ńdọ́ tá a lọ káyàmá Bẹ́ẹ̀ ni tẹ́ kó wa lọ. àwa sùn ní ìlú olólókè yìí ìgbẹ́ tí yóò dà fún ẹ Ìgbẹ́tì. bó sì ti ní challenge bọ̀ díẹ̀díẹ̀ ìwọ náà wà lọ́dọ̀ mi Mukhtar Bẹ́ẹ̀ ni. omi ìdájọ́ sun yàrá ń wá ó wá dòrò wá rọrùn sùn mo ní kí wọ́n lọ jí owó yín wá Wọ́n ní ká lọ jí wa wá. mo wá sórí báyìí Bẹ́ẹ̀ ni. mo ní kí àtàlẹ́ kùrù sí ìsinmi lórí Bẹ́ẹ̀ ni. ń rọrùn sùn mo pè é lóru Bẹ́ẹ̀ ni. wọn ò tí ì ké tán tó ọrùn ti ń Tí kùn bàbá fi sùn lọ. dòní èmi ò lè má ṣe bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ ni. má ní ẹ̀fọ́ lé mi lára ń ro mí ẹ bá ń ké bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fàlà ké bẹ̀rẹ̀ bí nọ́ọ̀sì ìgbàgbọ́ tèmi ò jù bá ń lọ Wallahi. èmi èsì extraordinary èèyàn ìgbàgbọ́ mi ló jẹ́ máa behave báyìí Ẹ tún wá sí ẹ̀yìn kó níbi tẹ́ bá fara tì sí. Ibi tẹ́ gbàgbọ́ dé. ẹ̀yin tẹ́ ẹ pẹ́ tì mí lónìí ẹ má jẹ́ wọn sọ yín di kèfèrí ẹ̀yin tẹ́ ẹ bá ti bá jọrọ bá tí bá ti ń béèrè tí ì sọ lọ́hùn ẹ má dọ́dọ̀ ẹ̀ mọ́ Ẹ jìnnà sí. ọ̀sọ̀pọ̀ tà mọ́ èyí ní kọ́ lọ bu yẹ̀pẹ̀ sàárè ìyá rẹ̀ Ó sì wá wá jọra wọn. òkú àtàlàyé ṣe jọ mọ́ ṣe Lóríta mẹ́rin lọ wá ajá tán bá pa síbẹ̀ wá. wọ́n Wọ́n máa dà tà. wọ́n náà wọ́n fi tínà wọ́n fi kẹ̀kẹ́ gbé òkú ẹran wọ́n fi wá sọ ní òkúra ìwọ òkúra burúkú yìí ẹ gbọ́ àṣẹ bẹ́ẹ̀ bá jẹ́ ẹni ọlọ́run tí ń fa tẹ̀sùfà ẹ kọjú síbí ó Naam. gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run Ó gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run. bí tí mo ti lọ́rùn Olúwa mi. bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tó jẹ́ ń súnfí tààrà lóòótọ́ o ẹ gbọ́ ó ní fakamalul abdi alla yurida wala yuhibba wala yarda illa ma arada Allahu ta'ala wa radiyahu wa ahabbahu. kí ló dé Kí ló dé? sẹ́bẹ̀rẹ̀ fanáwù ni ẹ fanáwù ẹ mutí Ẹ mutí. àmọ́ ẹ fanáwù rí kẹ́ mú tọ̀ La ilaha kẹ́ illallah. po ìgbẹ́sómi kẹ́ gbé mu Kẹ́gbẹ́ mú. Ẹ fanáwù débẹ̀ ń. ẹ ń mislead àwọn èèyàn Ẹ ń ṣì àwọn èèyàn lọ́nà. àwọn ọmọ tí wọn bá ẹ̀mí gidi wá àwọn student tí wọn wá kàwé tí wọn wá ní ẹja lọ sí tẹ̀sùbà ọwọ́ ni wọn ó tò ọ̀ ń fún wọn lọ́wọ́ tó bá mú yìí wọlé abósí fún un Abosi fún ẹ un. àhè òun ló jáde àṣẹ Àmì sheikh. ayé rẹ ti ta ìgbà tó bá mari lọ́mọ pọ̀ ṣòfò. ẹ dákun ọ̀fà gan bó ṣe tó yìí ṣé òun mélòó gan ló yẹ kó wà nù ẹ̀ Bẹ́ẹ̀ ni. tó fi dẹ̀yìn ọ̀dọ́ eléyìí yóò kó ẹ̀yìn ẹ̀tì eléyìí yóò kó èrò tiẹ̀ lẹ́yìn Èrò bẹ́ẹ̀ ẹ ni. wá wòrò bó ṣe wù kínní kan àlà wọn ò darin tẹ̀lé Ẹ. èmi ò tún yan ọlọ́ọ̀kan òun ó fi wo sórí bí Yó- àgbọ̀nrín bẹ́ẹ̀ ni. ẹ tún wòrò bó ṣe wù kínní kan àlà. Irun okùn. èmi àdàkùkù dórí ẹ tún wòrò bó ṣe wù kínní kan àlà. Ya Allah. wọn àgọ mandiri ala ṣé bá àwọn anitọ́ ń fòkè láǹkà tó bí òǹtó Bẹ́ẹ̀ ni. ṣé bá ń lọ rí Tẹ̀sùbọ̀ wa pọ̀ ìtàní tí ń sọ yìí ọmọ àwọn àfáàsì ni mí Allahu Akbar. àtọlẹ̀dọ́lẹ̀ àwọn àfáà Ọlọ́run jẹ́ àríyìn. tọ́ba fi kéwú dẹ́rù bà wá àfáà mélòó ni wọ́n jẹ́ ní ìrántí Bólẹ̀ ti bẹ̀rẹ̀. sọ́bí ọtí bẹ̀rẹ̀ kájọ lé kalẹ̀ bí àlùbọ́sà kọ́ máa wo àfáà bí àfáà bí àfáà bí àfáà Àwọn náà tiẹ̀ mọ̀. bí ọba mọ̀ kí n sọ fún ọ lálẹ́ yìí Olúwa mi.
wọn à ní ń sọ̀rọ̀ sáàwó síwọ́tọ̀ ọjà kọ̀ọ̀kọ́ tọ̀túnlélógójì ọdún kan tó bẹ̀rẹ̀ kéwú àwa tí wọn bí sílé kéwú. àtọlẹ̀dọ́lẹ̀. mẹ́ẹ̀ni afa jikan afa. masha allah. تبا لطالب الدنيا ثناء إلي صبابا ẹni búùlàlà. búùlàlà. ẹ dákun torí Ọlọ́run àwa tá a bá ṣèwò láyé ṣíṣe òun mu ti rí. ṣé bá ṣe múnu ṣé bá ṣe múnu. àwọn bá ṣèwò láyé láyé dáadáa Bẹ́ẹ̀ni. àjọ ló gbà kì í ṣe pa kéré pa ọdún tí ń jáde dáadí ṣíṣe òun láyé lọ bọ́lọ̀ ọba ní alájí àwákàn wọ kíláàsì ọlẹ́yìn ọmọ ọ̀fadà ẹ̀yin ọmọ ọ̀fadà. ẹ máa lọ lé àfọ̀fà ti lọ bọ́lọ̀ ní ẹ máa lọ ìlú. alájí àgbà náà tú alọ́fọ̀ sí òbílálà Allahu wọ́n ní wọ́n ti fún yín lọ́jọ́ méjì kẹ́ lọ lólé kẹ́ lọ fi ṣèdárò ẹ̀ bàbá ló sọ fún àkíyèsí ẹnìkankan kò tí ì sí Fóònù. DSM kò sí nǹkankan bàbá ló ti fara hàn mí pé òun ti lọ bọ́n yòókù. la ilaha illallah. àwọn wòlíì. èyí tẹ wá jẹ́ disciple wọn tẹ̀lé fẹ́ jọ wọn ẹ̀ wá ń sin tí wọn ò ṣe ẹ̀ ní sínú ọmọlẹ́yìn wọn jáde kìámọ̀ ẹ ní sínú tó ní wọn. tí wọn ò ṣe lẹ́ ń ṣe. ṣẹṣẹ òṣèlú àti mutí rí ṣé wọn mutí rí. nínú gbogbo tàtà ń gbọ́ sáà gbogbo ṣe òṣèlú àti sùn títì ohun tí ó tọ̀ ara ṣe é gbọ́ rí. àmọ́ ń bá àwọn mòrí sísùn káàkiri. tọ́ wá di kọ̀lọ̀kọ̀lọ̀ tó ń yọ oúnjẹ ìfòkì. ìfòkì. allah. èyí tí arúgbó ẹ̀ máa tọ́ ẹ̀ ṣe wá ń ba ayé jẹ́ ẹ̀ ń ba ayé jẹ́. ṣé òfu wa mutí débi pé ọtí wa ń rùn jáde ẹ̀rí akọ. tó bá sọ̀rọ̀ abùtì Maria bá ẹ̀rí akọ ẹ̀rí akọ. àlà wọ́n ti yọ. mo lójú agbo kan lọ́mọdé lọ́rú ẹ̀ mọ́ láyé àmì o àmì. ṣé òun tó pé àwọn àdìmú bíi àbíjà bẹ́ẹ̀ ni. wọ́n á ń dẹ́lẹ̀ fífó kọjá ni wọ́n á ń fì mo ní ìyọ̀mọ̀ mi wá èyí ti yó èyí ti yó. ẹ bá ń sún ọkọ̀ mi mọ́tò sí kí wọn ò gbọ́dọ̀ bá mi nírú agbo yìí ayé ò sọ tí ò dáa sí mi. bẹ́ẹ̀ ni. ní ké nkata ni a o. ó wá sún ẹ lójú agbo bí òkú ẹ̀fọn ṣéwù náà nù. náà wá pé ẹ fi hàn lẹ̀ wọ́n lọ ni wọ́n fẹ́ẹ́ dé mo lélẹ̀ yìí ó dé ibo ló lọ. pàtó wá ní ti náà pé amina náà wèrè tó kọjọ. Allahu akbar. nígbà tó yá tó wá kó mi nira naam. ó bá ní ẹ súnmọ́ yìí mo fẹ́ tọ̀ ìgbà náà wàá mọ̀ pé nǹkan sà wọn ṣé wọn ó disgrace wọn ó dojú tì á ọmọ ẹ̀yìn náà ti wá ya wèrè wọ́n ti ya wèrè. wọn mú tí wàá sùn lẹ̀ wọ́n ti jọ ṣé ẹ dákun wọn. mo fẹ́ kẹ ẹ bí èmi ẹni bodè àwọn àfa ń bá yé lọ yìí tó rárá wọn ní èmi kan sọ lórí ibu ni bẹ́ẹ̀ ni o. àfa ni mi tó di kọ́ pọ́nbélé. tí n sin pàkún bẹ́ẹ̀ ni. wọ́tọ̀ bá ń kẹ́fìn mi lábẹ́lẹ̀ ọ̀kan fẹ́ parun ni bẹ́ẹ̀ ni. kéèyàn ó ní lárí ń di ké àwọn akọ́lá àkọ́kọ́ àdájẹ́gbẹ́ ẹ̀ sọ̀lọ̀sì ṣé ẹ̀dá mi ẹ̀ sọ̀lọ̀sì ẹ̀ lọ àfa ńláńlá kódà ń jọ̀ tẹ ní òṣòwò lóde gbogbo àwọn bàbá wa àfa pẹ̀tẹ́sì ni ẹ kọ́ àfa dúdú kọ́ pẹ̀tẹ́sì àfa àkókò kọ́ pẹ̀tẹ́sì àfa gbogbo wọn bàbá pẹ̀tẹ́sì ní ẹdílé ọ̀kan wọn sọ̀lọ̀sì ní ẹkọ́rù èyàn ọmọ sínga tó bá kọ́ rẹ yóò ní òsínú lágbolé. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. kí lẹ̀ ń bá ká kí lẹ̀ ń bá ká. ẹ̀yin ní ń bá wí lálẹ́ tọ́lọ́hún wá tó yín. tọ́lọ́hún ò tó yín má ẹnu yín wá yí ẹ lẹ́ǹbí ká mu tí yó ọ̀rọ̀ yóò máa dùn yín bẹ́ẹ̀ bí ó sì ṣe máa sọnù. èyí náà dákẹ́ olúwa mi. ẹ ti sálábà pàdé wọn àwọn kọ́ dẹ̀ sí ní àfà. bẹ́ẹ̀ ni. تبا لطالب الدنيا jama نعم alifanawu ẹlẹ́ẹ̀kejì Ẹlẹ́ẹ̀kejì. ó wà alifanawu ansuhudi siwa ẹ gbọ́ oníkẹ́yìn ó máa rí nǹkan míì kọ́ parẹ́ yẹn kọ́ tán sínú ọlọ́run kọ́ máa rí nǹkan míì má lẹ́yìn ọlọ́run. Allahu akbar. kí ló bí jásbù kí ló bí. wà sábàbù ò ẹ gbọ́ ó wà nìjìzáàbù kàfíìrì mí náà sáàlì kí na ilà dhikrillah. òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣáájú wa sáàlì kí àwọn tí wọ́n fi ṣe tẹ̀sùbà ẹ gbọ́ dáadáa báyìí ṣe gbọ́ dáadáa báyìí ẹ gbọ́ ìjìzáàbù wọn
jásìbù wọn ẹ̀gbọ́ mọ̀jẹ̀sí ẹ̀gbọ́ ẹ̀gùn ọlọ́run tó gùn wọ́n ìlà zikiri láì wọ́n wá pé nǹkan mìíràn thumma talinu qulubuhum wa juluduhum ìlà zikrillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم تلين قلوبهم وجنوبهم إلى ذكر الله. olóde wílẹ̀ kan pé iṣẹ́ amalul qalbi wal jawari ọkàn àtara ni máa ṣiṣẹ́ pọ̀ ẹni ọlọ́run tọ́lọ̀ bá gun wọn tọ́lọ̀ bá ti lè wọ ọkàn wọn la ilaha illallah la ilaha illallah ara ó máa tẹ̀lé ọkàn. ara ó máa tẹ̀lé ọkàn ò ní rí nǹkan kan mọ́. tí a bá kú tán oríkèéríkèé àwọn máa ṣẹ́ báyìí ẹ máa jiyàn pé kò máa kú ó sì ti kú. ó ti kú. èyí ní fi ara rẹ pé ọlọ́run kó gan tó bá kú tó kú bá kú tó bá gan ẹ máa ṣẹ́kẹ́ tó dá sọ̀wọ́ fún kò ṣe síkìrì ni. kò súnmọ́ lọ ni ẹ máa fa sọ̀rọ̀ ya ni. wọ́n ń gbọ́ àbí wọn ò gbọ́. anamallahu alaykum. wọn ò gbọ́ ẹ dá mi lò. ثم تلين ọmọ mi wọn ni wa ibadatihi wa mahabbatihi ohun tí ó ràn wọ́n lọ́rùn jù láyé ni kí wọ́n sin ọlọ́run ẹ̀yin lè ń súnfì ni ẹ gbọ́ ẹ mú tí yóò tẹ́ ẹni kò sí irun ẹni ò sírun wọ́n ti ní ò sáwẹ̀ kí láàwẹ̀ àwẹ̀ ẹ̀yin ń gbà àwẹ̀ ẹ̀ màmá ń pa ẹ máa ń fìyà jẹra yín. ẹ bá mi rọ àmàlà yóò àtúnjú ẹ kí ló sọ wọ́n ti gba ti aká tó dé kí lẹ rí tí ẹrù pé mi ń jẹun ni ọwọ́ tí mo gbé sẹ́nu aláwọ̀ ló pè ó sì bu àmàlà tààrà pẹ̀lú ọbẹ̀ yọ̀ tó kì í ó di tìrín kí lọ rí sí wọ́n rí nǹkan ni yóò wá po obìnrin tó fáìn yóò wá wo ẹ̀bùn tọ́lọ́ fún méjèèjì tó wà lókè eléyìí Allahu ni èyí Muhammad ń bá bọ̀ tó bá yóò wá dikọ ọwọ́ Allah tí ma ti pe Allah mọ̀ pé Muhammad ó fẹ́ sọ di síkìrì. Allah Muhammad Allah Muhammad yóò wá ní kókó ọ̀dí sí Allah. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. ohun tó yà yín láàánú. bẹ́ẹ̀ni. ara wọn ti ń rè wọ́n ẹ̀yin ọmọge mùsíbà. وقلوبهم إلى ذكر الله. Mufti tí n tó ṣàdúrà. kí bàbá tó ṣàdúrà. jàmáà wa ibi tá a ti sùn lálẹ́ yìí bó la wí. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. ẹbí mi nǹkan mélòó gan ló dáa jù láyé. nǹkan mélòó ló dáa jù láyé. Lárúbáwá. olúwa mi. ṣé mo lè wí. naam. ara yín ṣe wá tutù báyìí ẹ̀yin tẹ̀ ń gbẹ bọ́pọ̀ níbí fa. àbí. mo ti fẹnu kọrin bọ́ dáwọ́. abẹ́yìn tí ṣe wù ní báàgẹ̀. kurban kí ni ń jẹ́ bẹ́ẹ̀. kí ni ń jẹ́ bẹ́ẹ̀. ẹ̀yin gbádìgbádì ṣé o gbádì. bẹ́ẹ̀ni wọ́n ti rùkú jìnnà. irọ́ àwọn onítàyàn o gbogbo tí o sọ̀rọ̀ ni mo dáa tán bẹ́ẹ̀ màmí ọlọ́mọ mi bí a bá kù sí kọ́lọ́ yọ à ń bẹ̀. anamallahu alaykum. kílẹ̀ ń bá ká. kílẹ̀ ń bá ká. al-mujaharatu bis-su'i kò sẹ́ni tí ò ní ṣẹ̀ ntọ́lọ́ ń kọ́ ni kọ́ ṣẹ̀ gbangba kọ́ ni ta ni ó mú ọ. ta ni ó mú ọ. bẹ́ẹ̀ yóò bá lè mú ọlọ́run mú ọ tí wọ́n sì mú ọ yóò kọ́ ọ ní bọ́m̀bẹ̀. n ta bá ṣe àṣegbé. kí ni ọ̀fẹ́ ń dákẹ́ mọ́dá ṣùgbọ́n Allahu Akbar. ní bá tún tẹnu bọ̀ yín kí ni jà ṣègbé ta ló rán ṣẹ́. ta ló rán. mú ìdí tó ẹran ọmọ ẹkùn sẹ́kùn. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله.
mú ìdí ń junà lẹ́wọ̀n. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. ọba lè kéwú. àmín. bàbá wí ìmáàmù wa ẹ bá ń ká fúrúgbìn. ó ní ahsanu al-ashiya'i khamsa. naam. nǹkan márùn ló dáa jù láyé. nǹkan márùn ló dáa jù láyé. oríire mọ̀dé. allahu akbar alhamdulillah. nǹkan márùn ló dáa jù tá a bá lè practice ẹ̀. àkọ́kọ́ ń bẹ̀. alákọ̀ọ́kọ́. albuka'u ala dunubi. allahu akbar. tọ́ ọ bá ti ṣẹ̀ tọ́ ọ kọ́ ṣe ọlọ́run tọ̀sẹ̀. wá para rẹ lẹ́kún. para rẹ lẹ́kún. èmi ni mo ṣe nǹkan ọlọ́run báyìí. bọ̀ ti ń sunkún mo ti yọ́nú sí ọ. mo ti yọ́nú sí ọ. lóru òní ẹ dánwò kó tó di sàárì. sọ́ọ̀mù ọ̀nà tó gbà dánwò ẹ̀yin ọkùnrin sẹ́yìn mọ̀ náà lọ mú ìwé tó funfun tó funfun. ọdún tó ti bàlágà wà lọ́ máa kọ iye ẹ́ńjìnì tó ti tó sọ̀kalẹ̀. ti sọ̀kalẹ̀. ọ̀rí pẹ́ kún ó jáde. máa kọ́ torọ́ yáàdì láti SS ọtí ìparí sukù tó ti mú alágbàkọ wálé òun náà sáyà bí mọ̀nkànní ẹyin. ní tẹ̀lé ọ wálé ní búrẹ́kì tí màmá yín ti lọ ọjà lẹ́dá lérú wọ́n wọ́n tọ́jọ́ ti ń sọ orí búbọ̀ láti ọmọ 15 years tó fi dòní ọ̀yẹ́ wọn gálángàlá wà kọ́ gbàtọ́ bá ẹ̀kọ́ lórí mẹ́wàá ọwọ́ rẹ̀ ó máa gbọ̀n ẹkún ó wá. tiẹ̀ ju mẹ́wàá lọ bẹ́ẹ̀ ni. ẹ mọ ẹjẹ ẹ máa ṣe lóṣù lọ́dọ̀ ọmọ ọ̀pọ̀ láwọn ẹ̀ àwọn kò máa kọ̀ àwọn òkìrì ká ọmọ. ọmọ rádàràdàn àwọn anímọ̀sáhùn àwọn àdògán kò sí kí tí wọn ò lè tò sí dá mi lóúnjẹ. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. àdògán. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. bí alájẹ àgbà ṣe kí ó lọ kí o àtiwọ náà àdògán lọ máa fẹ́ ká ọmọ tó lè fi hàn yókù rẹ pé n fẹ́ léyìí tó bá kí a ní mọ́kìmí jọ mákìmí. ọmọ tí ò ṣeé fi hàn. ثم تلين جلودهم ọkọ àdògán. وقلوبهم إلى ذكر الله. kíní kan lè àdògán. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. إلى ذكر الله إلى ذكر ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. dákun àwọn obìnrin náà sunkún. sunkún. ta ló rán ọ lọ léèwé ta ló padà fẹ́. ta ló padà fẹ́. ọlọ́kadà ti ń náwó lé ọ lórí ọ̀rí ọlọ́kadà. mẹkáníìkì. ó wá pàdé tán ó kàwé tán ṣègùn tí ó ṣe tó ní mẹkáníìkì ta ni ó fẹ́ mẹ́kò. ta ni ó fẹ́ mẹ́kò. ta ni ó fẹ́ mẹ́kò ìlà. ó náà rún ọ́ìlì. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. ọmọ yẹn lọ́lọ́kadà ń jọ fírídọ́ọ̀mù rẹ. bẹ́ẹ̀ni. àdúrà adìẹ tí ò lè rìn ló ra adìẹ tí ń rìn bí èèyàn ní kàkà. níbi tó tóbi dé. tó tóbi dé tó ń ti bẹ́ẹ̀ nọ́mbà 10 ló wà. ثم تلين جلودهم ó ṣe fírídọ́ọ̀mù tán lọ wá ya wèrè. وقلوبهم إلى ذكر الله. ọba níbi tó ń ra pampers fẹ́ni tí ò ní fẹ́ ọ.
ثم تلين جلودهم Ṣé o pampasì? وقلوبهم إلى ذكر الله. ẹ tẹ̀lé mi lálẹ́ yìí olúwa mi ẹni kí lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tó dùn mọ́ lọ́hùn jù ó náà ní islahul uyubi gbogbo ibi tó o bá kù sí túnṣe kó tó kú tún ṣe kọ́ tó kú. sẹ́mi náà ò dáa tán ìlà àdìkiri ìlà ìtàlí inú bijuluduhum wa kulubuhum wa juluduhum ìlà dìkiri. ثم تلين جلودهم ọ̀kàrẹ̀ وقلوبهم ẹ bá ń wí. إلى ذكر الله wí dáadáa má ní ẹ̀yin àfáà. ثم تلين جلودهم وقلوبهم Coordinator. إلى ذكر الله kọ́lùkọ́lù kò máa tún àlébù ṣe ẹ máa tún àlébù yín ṣe. kẹ́ tó kú. Islam ni yóò kórìíra tó burú tún àlébù rẹ ṣe. Allahu Akbar. ibi ọkù sí náà ọtí mọ bí ọkù sí tún bẹ̀ sí. ẹni bọ́dọ̀ kù sí tiẹ̀ naam kò fọkùnrin kan fọdún kan rí alébù ni wo iye obìnrin tó dágúnlẹ̀ tọ́ fẹ́. tó fún lòòka òòka orí ibú ẹyọ kan Ọlọ́run ló mọ iye obìnrin tí fún títún yọ tí fún padà ti ń gbà á yóò tún fún ẹlòmíì. yóò tún ní mú wá. bàbá olóòka. òòka èèyàn ṣe òòka ajọ́ ìyàwó ẹ fa ó tún wá yà lọ́wọ́ ó wá ìyàwó ya. rẹ̀ ó wá lọ fọmọ léèwé. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ọ̀nà nù. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. ẹ jẹ́ ń wí mẹ́ta olúwa mi. lọ́la kábẹ̀rẹ̀ mi méjì yòókù. naam. ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta. ẹ̀gbọ́n wọ̀tọ́ àtú alámìlì gùyùbì wàtọ́ àtú alámìlì gùyùbì. Allah. olúwa mi. àmín àmín àmín. kó wá gbìyànjú láti tẹ̀lé tọ́lọ́run gbìyànjú láti ọba tẹ̀lé kí ni alámìlì gùyùbì ọba tó mọ kọ̀kọ̀ tó mọ kọ̀kọ̀. kí ni òyì ọlọ́run kí ni òye. ọmọ tó rán ní búrẹ́dì àtàkà tó ga lóje àgbà tó ń wọ́n lẹ́kùn ẹ̀ dádì ẹ má pa yan. ó pa ìwọ ọ̀dọ́ tí wíńdò rẹ̀ ò ní rìn ẹ̀ mú síbà ní ọ yóò tilẹ̀kùn bẹ́ẹ̀ ni pé òsínlé yóò sì máa gbómi ìgojú wíńdò àgbàlagbà mùsíbà. burglary proof ó ṣe mọ́ sí ilé rẹ̀ Bẹ́ẹ̀ni. gbogbo orin ló yọ dànù tán ẹ mọ̀ pé ní burglary mọ́ irọ́ ni bọ́ọ̀gù kéèyàn ó de gìjà kó wọ̀ bí kan ẹ gbọ́ burglary proof bí ká ní waterproof bullet proof proof ẹ máa fi proof sí. ẹlòmíà ní furniture ni mi furniture làgàtà kó sí láti tẹ́gbọ́ Bẹ́ẹ̀ni. furniture maker ṣé wọ làga ni. ṣé wọ́n làgà ni mo ń lọ ọjà owódé market. tautology nù ọjà owóde market kódà àwọn tí wọ́n ń ṣe afromedia yẹn wọ́n sì ẹnì wọ́n ti ń gbé ọjà owóde market wọ́n lè kàwé ni ẹ sì máa láàfáà là wá ọjà owóde ọjà àsẹ́yìn lè ń bú. èmi lè bó o lọ wí. ثم تلين جلودهم èmi ṣe tíjà rẹ̀ tó ní gírì. وقلوبهم إلى ذكر الله kílẹ̀ ká ò ní gírì. ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. ó tún kú o ayakumullah. ṣùgbọ́n ẹja sinmi lálẹ́ naam. nítorí ń lọ bí tí mo lọ bẹ́ẹ̀ni. bí ta rò pa á ti rí mọ̀nà ibẹ̀ ní sinẹ́ wà. ibẹ̀ ni sinẹ́ wà. bí ta rò pa á ti rí fọkànbalẹ̀ ibẹ̀ ní káyà sókè wà. ibẹ̀ ni káyàsókè wà.
ibi tó ká kúrò pa àwọn ó ti mọ̀nà ọlọ́run ibẹ̀ náà ti sìn ẹ́ lọ́nà náà ti sìn ọ́ lọ́nà. ó ní ká wá yà sí wọ́n wá di káfọ́ mọ̀ kèfèrí. sí mọ́lídì kó wá ṣe pé ń jọ́nà náà wọ́n ná ń kàlí ẹbọ rúrú La ilaha illallah. wọ́n jáde ń tiẹ̀ ẹ̀ tó bá ti wá lórí àjànàkú sáfì kínní kan ha lẹ́nu ìyìn náà wọ́n ń sọ wọn ò sọ mọ̀jísàtù nábì Bẹ́ẹ̀ni. gbogbo tá nábì ṣe wọn ò sọ. wọn ò sọ̀rọ̀ ànábì kò sí nǹkan kan pa wòlíì ọlọ́run kan lójú agbo wọn tó wọn máa ná kàlí ẹbu ó ní mo kó lọ́wọ́ yìí o ta ló fẹ́ tọ́ jẹ ń gbóná fẹlifẹli. kí ni ń gbóná lójú agbo náà àwọn ṣe competition ọ̀fọ̀ pípa. bí àbíjà wọ́n há lórí ju kúránì lọ lójú agbo mọ́lúdì. kódà àlùmọ̀já àárọ̀ tó bí sùn yìí ẹni ta ni ó mú inú ọlọ́run sì fẹ́ẹ́ dé ọlọ́ndé ó dé tán. bákàlà bẹ́lí mẹ́rẹ̀sán. ó dé tán. ìbéèrè àkọ́kọ́ o ṣéwù. ọlọ́run jẹ́ àrí yín lò pẹ́ ọlọ́run kò jẹ́ ká rí yín pẹ́ ọlọ́run kò wọ́n fún kankan sí àlàáfíà yín ọlọ́jọ́ kan sọ ọlọ́run ọba. eléyìí ń béèrè pé ọkọ ó ti ní ìyàwó mẹ́ta ìyàwó méjì tí wàá kú ṣáájú ìyàwó àkọ́kọ́ ọmọ tó bí kàn ó ti wò náà ti wá di adélébọ̀ yóò wá tàtílé ọkọ rẹ̀ wá máa bá ìyàwó kẹta bàbá rẹ̀ sorogún pé kí ni tí àwọn lè ṣe lórí ẹ̀. ààyè ìgbà rẹ bàbá rẹ ní ògbọ́n bí ìyá rẹ bá ń bẹ láyé gan kí ni ó ṣe kí ẹ mú pé kí ìyá rẹ kú kó ń bẹ bó o lọ mọ ó ṣe máa bórogún ìyá rẹ sorogún níbi tí ìyá rẹ gbà kọjá ní gbà kọjá kódà tó bá sọmọ ọdún kan ló fẹ́ ìyá rẹ ni ìyá rẹ ni torí pé kí ni pọ̀pá tí a fi dà ìyá rẹ náà fi ń da òun náà. ẹ dákun àbí ẹ máa pààrọ̀ pọ̀pá. àwọn oníbèrè orí atẹ́gùn tí wọ́n ń wá káàkiri àgbáyé ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn. ọkùnrin àtobìnrin wọ́n jọ lọ kàwé sóbìnrin lè dáná fún kóyè sínú tí ò bá ti lẹ́mìí pààyàn ara wa lálẹ́ bẹ́ẹ̀ni lè dáná fún tí nǹkan mi ò wọ̀ kò sẹ́ni tó fẹ́ ràn lọ́wọ́ ni oúnjẹ tí ń lọ ra lé lóúnjẹ sẹ́fọ́ obìnrin ló dáa obìnrin ló dáa. kò sí wàhálà àmọ́ kì í ṣe kó gbóúnjẹ kalẹ̀ tán kọ́sáré yìí lẹ́gùsí. bẹ́ẹ̀ni kọ́ wá po nǹkan mi pọ̀. ìta ara rẹ máa yá wọ́n á ṣe jìkà báyìí ṣé ọmọ tó ń ṣe ó yá jẹ. ó lóun ti gbọ́ ọ̀rọ̀ nípa bá a ṣe máa ń wẹ àwọn ìwé ọ̀ranyàn lóríṣiríṣi náà wá ń sọ fún un wípé òun wá yóò wù ún kí ẹ lè ṣàlàyé fún un kó yé òun kẹlẹ́mìnà tó lè bàjẹ́. bí a ṣe máa ń wẹ ìwé jánábà náà náà máa wẹ̀wẹ̀ òkú tọgbọ́ tọba ti ṣe wẹ ọkọ̀ fọ ojú ara rẹ̀ náà kò ní ìdíkọ́ ọmọ nínú àwẹ̀ ìtumọ̀ mo ti ń já níyàn náà ní tọba ti rò lẹ́mìí ọ ti rò ó pé mo fẹ́ wẹ̀ náà ni fọ ojú ara rẹ̀ kó mọ́ dáadáa tọba ṣe yẹn ṣàlùwàlá lọ́kọ̀ọ̀kan tọba ṣàlùwàlá lọ́kọ̀ọ̀kan fọ orí rẹ̀ tó bá wù ọ́ yí mi ara lẹ́ẹ̀kan náà yí mu ìwọ tó bá ń lo omi aláṣẹ ọ̀wẹ̀ náà nù ṣẹ̀dá ìlà ọ̀títàn náà nù tó bá lo omi aláṣẹ ọwọ́ ẹ̀gbẹ́ ọ̀tún délẹ̀ kómi lè bá kárí ara ọwọ́ ẹ̀gbẹ́ òsì délẹ̀ ọ̀ẹ́sẹ̀ wá yí omi sára ìwẹ̀ bá tán bẹ́ẹ̀ ṣe náà nù Islam ò le bẹ́ẹ̀ni bó ní jàǹdàbà ó mọ bí wọ́n ṣe dáràn rẹ̀ àgọ́mbẹ́ ó mọ̀ràn dà dáradára kí ló tún wíjẹ. ìbéèrè eléyìí méjì ni ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbà wá. ó yá alákọ̀ọ́kọ́ ó ní ṣé òun lè lọ fẹ́ ìyàwó àbí kò lọ́kọ ní ilé tán ti bí ìyá òun. ẹlẹ́ẹ̀kejì òun ní wọ́n gbé òun wá lọ́kọ níbì kan ni. ó wá ní ilé tí ìyá rẹ̀ lọ́kọ ń bò mí ilé tí ó ti wá kú ọmọ tó wá bí síbòmí wá ní sóun lè lọ́kọ níbẹ̀. mo ti ṣàlàyé kan fún yín lánàá àbí ìjẹta ẹ ti sọ lánàá. ó ti clear báwọn ọkàn tó fẹ́ máa lọ́ mi ń fún ni. tẹ́ ẹ bá ti ṣe blood kan náà ẹ gbọ́ dáadáa báyìí ọkọ ìyá rẹ gẹ́gẹ́ lọ́ọ̀ lè fẹ́. lọ́ọ̀ lè fẹ́. ọ̀túbà ọ̀ lè fẹ́. ọ̀ lè fẹ́. sọ gbọ́ ìsìn ìyá alẹ́ adákẹ́rin ẹ̀ ní sírin àmín 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 àmín. ẹ̀yin ní òdìlé láyọ̀. ọ̀gbọ́n dáadáa báyìí. náà. bẹ́ẹ̀ sì ni ọmọ tí ìyá rẹ bí síbì kan sọgbọ́n dáadáa báyìí bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ kò gbọ́dọ̀ wọ̀ ọ́ lójú tí bàbá ò bá pa yín pọ̀ ìyá ṣe kí ni ó pa yín pọ̀ kò gbọ́dọ̀ wọ̀ ọ́ láti fẹ́ ilé ìyá ẹni ṣẹ̀gbọ́n ọmọdé alápẹ̀ ní ìyá mi nísìn bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀mọ̀ tí ìsọ èdè orí olówó
mo wá rọmọ kan tó mú mi lójú tí igi mi ò sì tí ì pé lágboolé wọn ń fẹ́ o bẹ́ẹ̀ ni o ṣẹ̀rí ò ní a máa fẹ́ yìn o bẹ́ẹ̀ ni kọ́ya gbọ́ báyìí ṣe ẹ máa gbọ́ o wọ́n ti gbọ́. tọ̀ ìyá rẹ ti wá lọ́kọ́ mẹ́kan wá kú omi ẹ̀ ọwọ́ ara ẹni tó wù ọ́ lágboolé ṣe bí ìsọkọ ìyá rẹ tó kọ̀ lágboolé ń lọ́lọ́kọ tiẹ̀ jẹ́jẹ́ ntí ìyá rẹ yàn nù ntí wọ́n yàn nù. ẹ̀yin obìnrin tú wọn lẹ̀ wàhálà yín pọ̀ jù tí n bá rí oníṣàkání ilé ń sípè lè mọ́ sípè ó ti mọ́kọ wá lórí méje tọ́ ní ọ̀nà òsì mẹ́sàn ọ̀fẹ́ nǹkan ẹ̀ ni. eléyìí oníṣà lè wẹ̀ lọ́sàn-án àwẹ̀ tí bá ti sàníyàn kára ó lè tù ọ́ ọ lè wẹ̀ àmẹ́lòmíì yóò àmọ́ ọmọ yìí yóò sọ ice block sínú omi ntọ́lọ̀ ń fẹ́ kárí náà ní ìnira àwẹ̀ náà ló fẹ́ kárí. náà ó ní níbi ìbéèrè títí ẹ̀ ó béèrè pé ẹni tí ó parí nǹkan oṣù bóyá bíi sàárì èèwà tí wẹ̀ ó wá jẹ sàárì bóyá gbàgbé sùn lọ ó ní ṣé ó ní àwẹ̀ kò sí ìdájọ́ fẹ́ni tó sùn tó bá tó jí ni ó tó bẹ̀rẹ̀ àwẹ̀ tiẹ̀ kó wẹ̀ nígbà tó jíun kó máa gba àwẹ̀ lọ because kò lágbára lórí oorun Ọlọ́run fi kún ó láwẹ̀ kódà ó lè báyàwó rẹ̀ ṣeré bóyá ó wá pọ̀ ju bó ti yẹ lọ ó wá sùn gbàgbé gbogbo wọn jí ọjọ́ ọ̀jí àsìkò tó bá jí náà ní ọ̀wẹ̀ máa gba àwẹ̀ rẹ̀ lọ. obìnrin tí ò gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ tó ń fi nǹkan ọkọ rẹ̀ ṣe sàrà tó ní ládàá rẹ̀ àbí kò ní ládàá mo ti ṣe rí àní aṣọ ni pé tọkọ rẹ̀ bá láàhùn tó wá gbé ráìsì pamọ́ sábẹ́ bẹ́ẹ̀dì tó láàhùn ni ò tí ì fọmọ jẹ àtiwọ́ náà déédéé khuzima yakfiki wa àwòlá wa kíni wa àwòlá dẹ̀k má yakfiki déédéé tí ó bá tó ṣe bóyá kó bẹ́ẹ̀ wú kẹlẹ́ fẹ́ jẹ lọ́sàn tí wẹ́rẹ́ sì ti ṣe lọ ẹmu ẹ̀jẹ̀ ń tẹ́jẹ̀ ẹnu ọ̀run kó tó dé ó bá dé ẹ̀ máa yán o bí ẹni pé ẹ̀ tí ì jẹun. mùsùlùmí tí ilé rẹ̀ kọjú sí mọ́sálásí kò wá níbo mi ti ń ṣe fàájì ju ẹsẹ̀ mọ́sálásí lọ àwọn tó bá ti gbọ́ Allahu Akbar yóò wá dìde wọlé ẹ̀yin kọ́mítì ẹ̀ lé ìmáàmù ní kókó lé pé ẹni ẹ̀kọ́ ni ọ́ ọ̀gbọ́dọ̀ débi mọ́. eléyìí ni ìyá àti bàbá àwọn kú sí ẹ̀sìn tí ì ṣe mùsùlùmí pé sóò lè máa ké bí ayàtà kò ọ̀lẹ́kẹ̀ kò sí tó kàn pẹ̀lú wọn mọ́. eléyìí fẹ́ kí n kọ́ nǹkan nù onísàlẹ̀ rí ànábì lójú oorun kí la lè ṣe tá a fi rí ọ̀sáfẹ́ máa dúrà tá a máa fi rí kódà a máa rí lójú gbára yorùbá ànábì jèrè kọ́ tó sùn lọ sí iná àtọ́ iná 1000 ọ̀rọ̀ lẹ̀ ojú tó o bá dì báyìí ànábì ò fara hàn ní ìsìn ọ̀sìn lọ́ọ́ fẹ́ rà ànábì ọ̀lẹ́ fẹ́ fújà kò fẹ́ sẹ́ẹ̀sì. náà. ẹ ti sọ eléyìí nínú àwẹ̀ yìí pé nípa ọdún tí èèyàn lè dà kó tó di pé yóò níyàwó àbí yóò lọ́kọ. a ti sọ. ẹ ti sọ. wí mi. bẹ́ẹ̀ni eléyìí tó ń béèrè nípa bá a sì máa ń wẹ̀yàn sí Islam. ìwẹ̀ kan náà ni àníyàn ló yàtọ̀. náà. eléyìí ṣàdúrà fún yín tó pọ̀. àdúrà báwo náà. eléyìí wà lára àwọn tí wọ́n ń wá ìyàwó. ẹ má ṣe ha èmi fẹ́ gbọ́ ha. ha ò lọ ń ṣe. problem olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni n tó bá pọ̀ jù nílé kan ni ò sí nílé mi bó ṣe wà nìyẹn o. ọkàn sí ha náà. ẹ má lóun pẹ́ mi ò ní ìyàwó ni problem ẹ o ìwọ gan tó ń kó ká ọ̀rẹ́ wọn ti bá lórí ẹ̀ tí ó yé ọ. bẹ́ẹ̀ni alábàárìn lásán ni hàn. ọ̀hún iṣẹ́ ìyàwó rẹ o. iṣẹ́ ìyàwó rẹ. náà. ìwọ gan tó ń kọ ọtí ní candidate. bóyá tó ẹjẹ àṣàdúrà ìbéèrè orí atẹ́gùn ti tán ẹ tẹ́wọ́ àdúrà yín òní Ramadan pé mẹ́wàá. ó pé mẹ́wàá lé ní. akódà kan nù dá mẹ́ta. bẹ́ẹ̀ni. Ọlọ́run jẹ́ yọrí ìyókù láyọ̀. Ọlọ́run jẹ́ yọrí ìyókù láyọ̀. kọ́ọ̀sì lè ṣe sàárà lóru òní ìbádà. kò bá sì dáa. mo ń tó wà lápò rẹ̀ jáde. máa mú bọ̀. mo jáde. àwọn tí wọ́n ń gbowó kádà. Nurudeen. ẹ tún yí lọ padà ẹ yí lọ àwọn yẹn ti serious. tọrọ nǹkan lóru òní. Ọlọ́run o
iléeṣẹ́ wa Primbest òní ló pé ọdún 11 tá a dá lẹ́ẹ̀lẹ́ ẹ gbọ́ CEO wa Amiru wa fún Amif ààrẹ ọba Jiro of our land ọlọ́run jẹ́ ọmọ lálùbáríkà sí i àmín amina yín kéré àmín ọlọ́run jẹ́ iléeṣẹ́ náà máa ga ọlọ́run jẹ́ ó kárí ayé ọlọ́run má jẹ́ ó parun amina yín máa kéré àmín ẹ ṣe àmì jákè dáadáa àmín gbogbo tí Primbest náà ti bí ọlọ́run má jẹ́ ó run bàbá ọlọ́fà fún support Primbest ọlọ́run ní jẹ́ parẹ́ àmín ẹ máa bẹ dáadáa àmín àwọn òkú ọ̀run ọlọ́run bá foríjì wọn àmín ọlọ́run anábìwá Muhammad sallallahu rabbana atina fid dunya hasana àmín wa fil akhirati hasanatan wa qina adhaban